Ẹ̀lẹ́ níbẹ̀ o, ẹ̀lẹ́ o, ṣàlàáfíà ni mo bá yín. Ṣé dáadáa lẹ wà ń bẹ̀ o gẹ́gẹ́ bí èmi náà ti wà níyìí? Bẹ́ẹ̀ mo kí yín kú òpin ọ̀sẹ̀ yìí. Báwo ni ọ̀sẹ̀ yìí? Ṣé ó lọ dáadáa? Ó dáa. Adùnọlá Abọ́sẹ̀dé ọmọ Ṣópọ̀ lórúkọ tí èmi jẹ́ ohun Yorùbá L'èmi. Bẹ́ẹ̀ ẹ kújọ́ mẹ́ta níbẹ̀ ṣàlàáfíà ni. Ó dáa. Mo tún fi àsìkò yìí kí káàbọ̀ sórí ètò yín ètò wa fún ti ọ̀sẹ̀ yìí, Yorùbá L'èmi. Kí ni ohun tí a fẹ́ máa gbé yẹ̀wò lórí ètò yín ètò wa fún ti ọ̀sẹ̀ yìí, ètò Yorùbá L'èmi? Ó jẹ́ ohun kan tó ṣe kókó ṣe pàtàkì nínú àwọn ọ̀rọ̀ wa. Ó dáa náà, ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ máa bá wa ká lọ. Ẹ káàbọ̀ padà. Ó dáa, ohun tí a fẹ́ máa gbé yẹ̀wò lórí ètò lọ́sẹ̀ yìí, òun náà ni ìtumọ̀ àwọn àdàpè ọ̀rọ̀ Yorùbá. Àwọn ọ̀rọ̀ tí a ò sọ bó ṣe rí gan-an ṣùgbọ́n tí a dà wọ́n pè, èyí tó jẹ́ pé a ní láti ronú fún ìtumọ̀ irú àwọn ọ̀rọ̀ báyìí. Ẹ jẹ́ ká wo àwọn àpẹẹrẹ bíi mélòó kan lórí ètò Yorùbá L'èmi lọ́sẹ̀ yìí. Tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀, a ó tún tẹ̀síwájú láti tún sọ ìtumọ̀ àwọn àdàpè ọ̀rọ̀ yìí. Ó dáa o, àpẹẹrẹ àkọ́kọ́ fún ọ̀sẹ̀ yìí, òun náà ni bí wọ́n bá sọ wípé ènìyàn papòdà tàbí ènìyàn ta tẹ́rù nípa. Bí wọ́n bá sọ pé lágbájá ti papòdà tàbí lágbájá ti ta tẹ́rù nípa, kí ni ohun tí ọ̀rọ̀ yìí túmọ̀ sí? Ọ̀rọ̀ yìí túmọ̀ sí wípé lágbájá ti lọ, lágbájá ti kú, tàbí ẹnikẹ́ni tí wọ́n bá sọ pé arákùnrin wa yìí tàbí arábìnrin wa yìí ó mà ti papòdà ní oṣù tó kọjá, ó mà ti papòdà ní ọdún tó kọjá, ó mà ti papòdà ní ọ̀sẹ̀ tó kọjá. Ó túmọ̀ sí wípé ẹni wa yìí, arákùnrin wa yìí tàbí arábìnrin wa yìí ó ti dẹ́ni àná, ó ti kú, ó ti lọ. Ó dáa, àpẹẹrẹ kejì tí a ń sọ lórí ètò Yorùbá L'èmi fún tọ̀sẹ̀ yìí, òun náà ni bí wọ́n bá sọ wípé ẹni wa yìí ó ń ṣòjòjò. Bí wọ́n bá sọ pé lágbájá ń ṣòjòjò, kí ni ohun tí ó túmọ̀ sí? Ó túmọ̀ sí wípé ẹni wa yìí ń ṣàìsàn. Bóyá ẹni yìí ṣàìsàn kan tàbí òmíràn. Bí wọ́n bá fẹ́ da irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé, wọ́n á sọ wípé ẹni wa yìí ṣòjòjò. Arákùnrin wa yìí tàbí arábìnrin wa yìí ṣòjòjò. Ó túmọ̀ sí wípé ẹni náà ṣàìsàn. Irú ara ẹni bẹ́ẹ̀ kò yá. Àpẹẹrẹ kẹta táwọn máa sọ lórí ètò lónìí, òun náà ni bí wọ́n bá sọ wípé arábìnrin wa yìí ti fẹ́rakù tàbí arábìnrin wa yìí ti gbáyànmí. Kí ni ohun tí ó túmọ̀ sí? Fún àpẹẹrẹ, bí wọ́n bá sọ pé Ọláyẹmí ti fẹ́rakù tàbí Ọláyẹmí ti gbáyànmí. Orúkọ ọ̀rẹ́ mi ni Ọláyẹmí. Kí ni ohun tí ọ̀rọ̀ yìí túmọ̀ sí? Ó túmọ̀ sí wípé Ọláyẹmí ti lóyún, tàbí wọ́n bá sọ pé arábìnrin wa yìí ti fẹ́rakù tàbí arábìnrin wa yìí ti gbáyànmí. Ó túmọ̀ sí wípé ẹni náà ti lóyún. Ó dáa, àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kẹrin láti tún máa sọ lónìí, òun náà ni bí wọ́n bá sọ wípé wọ́n dẹ̀mí ènìyàn légbodò. Bóyá lágbájá yìí wọ́n dẹ̀mí ẹ̀ légbodò. Kí ni ohun tí ọ̀rọ̀ yìí túmọ̀ sí? Ó túmọ̀ sí wípé wọ́n pa ẹni náà láì tọ́jọ́. Ó túmọ̀ sí wípé wọ́n gbẹ̀mí ẹni náà láì tọ́jọ́. Bóyá wọ́n ṣekú pa ẹnìkan tí ò tíì dàgbà, tí ò tíì tó kí ó kú. Àwọn ènìyàn máa sọ wípé ayé dóró, wọ́n dá ẹ̀mí lágbájá légbodò. Àtèmi àtẹ̀yin àti gbogbo ẹbí wa láṣẹ Elédùà, ayé ò ní dẹ̀mí wa légbodò. Èdùà á dáàbò bò wá pẹ̀lú ohun gbogbo tí a ní. Àmì àṣẹ. A túbọ̀ máa tẹ̀síwájú. Èdùmàrè á túbọ̀ máa dáàbò bò wá. A ò sì ní rí ibi kankan bó ti wù kéré mọ́. Àmì àṣẹ. Tí wọ́n di ní ọ̀sẹ̀ tó ń bọ̀, a ó tún máa tẹ̀síwájú láti sọ ìtumọ̀ àwọn àdàpè ọ̀rọ̀ mìíràn. Títí di ọ̀sẹ̀ tó ń bọ̀, tá ó tún máa láǹfààní láti tún máa pàdé ara wa. Àdùnọlá Abọ́sẹ̀dé ọmọ Ṣópọ̀ lórúkọ tí èmi ń jẹ́. Yorùbá L'èmi. Ire kàbìtì lọ́nà gbogbo wa. Ó dàbọ̀.